OLÚWA RIO gas òun gẹ́gẹ́ náà ń pè ní ara nípa gáàsì ara àwọn nǹkan tá à ń lò tá a fi ń ṣe jenereto sí gáàsì lélẹ̀ àkọ́kọ́ ohun tó kọ́kọ́ rà lélẹ̀ Ileese wa náà ni wàá ti rí gbogbo rẹ̀ àwọn oríṣiríṣi ló ti ń rà Arẹfà ń rà Òṣogbo ń rà káàkiri ló ti ń rà òun lélẹ̀ yìí nǹkan àkọ́kọ́ tó kọ́ rà lélẹ̀. Kí lorúkọ eléyìí? Eléyìí là ń pè ní gas carburetor à ń pè ní gas kit engine lélẹ̀ tó fi ṣe lélẹ̀ páálí ẹ̀ lélẹ̀ ló àní káàkiri lóríṣiríṣi à ń tà fún àwọn alátọ̀tà ó wà pílẹ̀mù ní ọ̀dọ̀ wa fún alátọ̀tà tó bá fẹ́ máa tún ọ̀tà à ó tà fún ọ ọlọ́pẹ́ nọ́mbà wa à ń sanwó bìlì fún yàn káàkiri ojú olúwa rí ọwọ́ òdúnni wa kẹ̀yìn sáà fún lóko. ẹ lè fi ránṣẹ́ sí a máa fi ránṣẹ́ sí yàn káàkiri a máa fi ránṣẹ́ sí oríṣiríṣi ìlú káàkiri ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa wà lóṣùgbọ́n wọ́n máa wà káàkiri lẹ́sà wọ́n máa wà dáadáa ojú olúwa rí ló ń sọ̀rọ̀. ẹ jẹ́ ká wo bí. ní àkọ́kọ́ lọ síbi jenereto kíní àìtú eléyìí kúrò ń bẹ̀ a bá ti tú eléyìí kúrò a gbé eléyìí sí rẹ̀ kábítọ̀ tó wà mẹ́rẹ̀ tẹ́lẹ̀ yẹn ẹ yọ kúrò níbẹ̀ o ẹ wà gbé eléyìí sí ojú kábítọ̀ eléyìí ojú ó sì mí tẹ́ padà tìbọ̀ léléyìí o ojú ó sì mí léléyìí ó sì tuntun tẹ́ máa kiri gáàsì bọ̀ ibi ó wà ní ara jenerétọ̀ ojú ó sì ẹ̀ kiri ó sì bọ̀ bí ojú ó sì yẹn léléyìí irú tó wà lọ́wọ́ mi olówó lára rẹ̀ yìí tẹ́ bá ti tú eléyìí kú ẹ yọ kábítọ̀ kú eléyìí máa replace the gas carburetor padà ìjẹ́ bí carburetor wà mẹ́tẹ̀lẹ̀ ẹ bá ti wá gbé sí ó sì yẹn lélẹ̀ ẹsẹ̀ ẹwà fà ó sì yẹn ẹ nílò regulator tí ó regulator gáàsì fún generator yín gbẹ̀rẹ̀ irú tẹ́lẹ̀ nílé náà ni kì í ṣe èyí tá ẹ mọ̀. ṣé kò sírù sílẹ̀ndà tí ò lè ti ṣẹ́. ó dà a máa ń lò nínú àwọn ńláńlá a máa ń lò kò sí ìta ìlú àwọn ńláńlá tí ó pọ̀ yìí a máa ń lò kò sí ìta à ń lò níbẹ̀ onílé ẹ bá tún bá kékeré fẹ́ lò regulator yẹn máa lò fún. ẹlẹ́ta fi ń dáná nínú ilé náà tó lè ṣiṣẹ́ fún. gbogbo ẹ̀ lè ṣiṣẹ́ kúrò kékeré pápátá lè ṣiṣẹ́ fún kò sí ìtì ẹ̀ lè lò fún onílé ẹ bá ti sí ẹ sí níbí àwọn àlọ́tàn ní ibẹ̀ yẹn níbi ẹgbẹ́ níbí òun ni kì í ṣe nǹkan tó le rárá ọwọ́ kan náà ló máa ń dá yẹn lò onílé ọwọ́ kan náà ni ẹ̀sìnkánná olóòṣẹ́ kà ń gbẹ̀rún ojú olúwa rí gáàsì mi láìpẹ́ gan àájẹkẹ́ máa nípa ti mọ́tò bẹ́ẹ̀ sì máa lo gáàsì yìí fún mọ́tò láìpẹ́ ẹ máa fojú sọ́nà Ileese ojú olúwa rí oríṣi ara là ń dá Ileese wa gáàsì yóò rọ̀ wá lọ́rùn ọkọ̀ bá ní gáàsì ṣe ẹ̀yin tí a lọ máa ṣe ní ẹgbẹ́ wọlé láìpẹ́ ẹ̀ ti máa gbọ́ nípa bá ṣe ń lo gáàsì fún masíìnì náà gbogbo ẹ̀yin náà lè bọ̀ bọ́ksà ẹ̀yin tẹ̀lé masíìnì àwọn títí obìnrin gbogbo ẹ̀ ló yẹ máa lo gáàsì fún láìpẹ́ ẹ kú obìnrin náà lọ́kàn àwọn àkókò yìí pàtó bá yá àgbẹ̀kẹ́ máa mà bẹ́ẹ̀ sì máa lò ó rọ̀ wá lọ́rùn bí nǹkan míì Olúwa yóò wà pẹ̀lú gbogbo wa. lẹ́ẹ̀kan tó gba àwọn èèyàn tí ń wò wá wọn ti rí àǹfààní tó wà ń bi ká lo gas cylinder pẹ̀lú generator ẹ ti sọ wípé nírú àsìkò tá a wà yìí ohun gan ló bójúmu jù torí epo ọ̀wọ́n gógó epo lẹ́ẹ̀kan sí ẹ júwe iléeṣẹ́ yín fún àwọn èèyàn tó ń wò wá. ẹ ṣe iléeṣẹ́ wa ní ó wà ní ọwájú làmálẹ̀ àpòmù opposite làmálẹ̀ àpòmù ní ìlú Ìkòyí ibẹ̀ ní iléeṣẹ́ wa ẹ bá ti ní ojú olúwa rí ọba ti gbọ́kadà pé à ń lè sójú olúwa rí ẹ bá wà ní Kiri ẹ bá wà ní Kiri wọ́n gbé ìdílé iṣẹ́ wa lórílẹ̀ Òwu bẹ́ẹ̀ ni wọ́n gbé ìdílé iṣẹ́ wa àwọn ará orílẹ̀ Òwu àgọ́ ògbó náà ń wá gbogbo wọn náà máa lè iṣẹ́ wa ọ̀pọ̀ wọn ló máa lè iṣẹ́ wa ọ̀pọ̀ nǹkan tá a máa ń ṣe iṣẹ́ wa tó pọ̀ ẹ jẹ́ fàṣírí kan náà yìí nípa rẹ̀ ẹ wo kí ní orí sìlíńdà yìí tí ẹ bá fi gáàsì tí gáàsì ó máa ń jò lórí rẹ̀ tí ẹ bá ti gbé ilé iṣẹ́ wa àbáyé ṣe ń jẹ ayọ̀ kúrò àgbẹ̀mí sí orí gáàsì yẹn ń jò àbáyé ṣe ń jẹ wọ́n ní kókó yìí rọ̀ wá lọ́wọ́ ilé iṣẹ́ wa jẹ́ bẹ́ẹ̀ ni tó bá ti ilé iṣẹ́ wa owó sáà là ń fi sìlíńdà arọ òtún tá a lè fi ṣe ilé sójú olówó àti débẹ̀ ìṣòro gáàsì ti dúró ojú tó kùnú ayé. wọ́n lè ń ta gáàsì cylinder lọ́lọ́pọ̀ kú ọ̀yọ́. à ń ta fáwọn àtúntà à ń ta fáwọn tó ń lò ó lórí àwọn ẹlẹgbẹjẹgbẹ gbogbo náà wá sọ́dọ̀ wa àwọn míì àmà sanwó lẹ́gàn tí wọ́n pa àmọ́ kó nígbà ọdún gbogbo nǹkan yìí ló wọ̀ wá lọ́rùn lè ṣojú olúwa rí ọ àdébàjẹ́ pa gáàsì níṣẹ́ ẹ̀yẹn jí wa lójú oorun àwọn ọwọ́ kan láàdá yìí lójú oorun yẹn náà kò sí tó ní wọ́n láàánú rẹ̀ ní ṣojú olúwa ní ìpàdé sọ̀rọ̀ nípa gáàsì ó rọ̀ wá lọ́rùn bí nǹkan míì ni. ẹ ṣeun gan ni o ẹ bá dẹ́rẹ̀kọ́ ilé ẹ̀kọ́ sí àdúgbò bíi tí Ileese ojú olúwa wà àtẹ̀rọ ọbanisọ̀tọ̀ fi lè pè yí. orúkọ tèmi ni pásítọ̀ Abíọ́dún láti ìlú Ìkòyí níwájú làmọ́lẹ̀ àpòmù Ìkòyí ibẹ̀ ni agúnwàsí. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wọ́n lè pè yín sí. 08035750094 lẹ́ẹ̀kan sí 08035750094.